alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa sallama tasliman kathira. Abẹ́lọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó ṣàlékún rẹ̀ fún wa. Abẹ́nú àní ẹ̀kójọ kó yọ́nú sí wa kó kàwá kún nínú àwọn olùpáyà rẹ̀. Bi hawli wa bi haqqi wa la hawla wa la quwwata illa billah. Ọ̀rọ̀ tí mo fẹ́ sáré pàkíyèsí rẹ̀ òun náà ni tí mo láhádọ̀, tí mo kẹ́fín látọ̀dọ̀ àwọn apá kan nínú àwọn markaziyun lórí ọ̀rọ̀ èpè ṣíṣẹ́ àtọ̀rọ̀ òdì. Ó jẹ́ nǹkan tó ṣe ní láàánú, ó jẹ́ nǹkan kan tí ń panilẹ́kún, ó jẹ́ nǹkan kan tí máa ń kọ́ni lómi, tí ń kan èèyàn, tí ń kọ̀yàn lómi inú, tí sì ń bí ìkórira, tí ń bí àìní ìdùnnú ọkàn wípé kárí ẹnìkan tó náà kéwú tó ṣe pé irú ẹni bẹ́ẹ̀ kò mọ̀ jọ̀rọ̀ òdì lọ, kò mọ̀ ju èpè lọ, débi pé táwọn èèyàn bá sọ̀rọ̀ nípa Markaz, àbọ̀ sọ̀rọ̀ nípa Mudir, àbọ̀ sọ̀rọ̀ nípa Sheikh Adam, tó dẹ̀ yẹ pé pàtàkì jùlọ ọ̀rọ̀ yẹn ò kì í sọ̀rọ̀ òdì, kì í sọ̀rọ̀ àbùkù. In tó kàn ní ṣe ni pé ìyapa lórí Sheikh Adam ló sọ ni, Mudiru ló sọ ni, àwọn apákan náà Markaziyun ló sọ ni, èpè ọ̀rọ̀ òdì òun làwọn apákan náà Markaziyun máa sọ. Láwọn èpè ńláńláńláńlá, láwọn ọ̀rọ̀ òdì ńláńláńlá, bí kẹ máa rán ẹni yẹn, kẹ máa rán sílé, ó máa ṣòfò wà táwọn òbí rẹ, ó máa pàdánù, ó ní ṣàǹfààní, ó ní ṣe kíníkà mùsùlùmí. Subhanallah. Akhraj al-Imam Ahmad fil Musnad, al-Imam Ahmad gba nínú Musnad wọn nípa Nabi sallallahu sọ wípé innal fuhsha wa tafahusha laysa min al-Islam fi shay. Ànábì sọ wípé sallallahu alaihi wasallam dájúdájú laysa kò sí min al-Islam fi shay, kò sí ní Islam wa bó tilẹ̀ wọ́n ma. Kí ló wá dé lónìí tẹ́nìkan sọ pé òun kéwú, òun láì mọyé ọdún nílé kéwú, àwa ní máa bọ́rọ̀ rí lẹ́nu ẹ̀. Ẹ dákun kí ni Ànábì sallallahu alaihi wasallam? Ànábì ní pé man kana yu'minu billahi wal yawmil akhir, akhrajahu al-Imam al-Bukhari wa Muslim fi sahihayn. Ànábì ní ẹnikẹ́ni nínú yín tó bá nígbàgbọ́ Ọlọ́run bàtọ́jọ́ kẹyìn, falyaqul khayran aw liyasmut. Irú ẹni bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ rí àbí kó dákẹ́. Kí ló wá dé tẹ́ pé táwọn èèyàn bá ní ìyapa sọ̀rọ̀ tí Mudiru bá sọ, àbí ọ̀rọ̀ tí Sheikh Adam bá sọ rahimahullah, àbí ọ̀rọ̀ tẹ́nìkan náà Markaziyun bá sọ, èpè lẹ́ẹ̀ máa ṣẹ́, ọ̀rọ̀ òdì lẹ́ẹ̀ máa sọ. Kí ló dé? Kí ló dé? Ẹ̀yin lè yẹ káwọn èèyàn máa ṣàwòkọ́ṣe, kó máa kọ́ṣe pé àáfà làwọn eléyìí, ìṣesí dáadáa làwọn eléyìí. Nígbà wá bèrè lọ́wọ́ ìyàwó Aisha, al-hadith alladhi akhrajahu al-Imam al-Bukhari, tó ń bi ìyàwó Aisha nípa khuluqu Ànábì, nípa ìwà Ànábì sallallahu alaihi wasallam. Kí ni ìyàwó Aisha sọ? Ìyàwó Aisha ní pé kana khuluqu al-Qur'an. Wọ́n ní ìwà Ànábì sallallahu alaihi wasallam, al-Qur'an ni ìwà rẹ̀ sallallahu alaihi wasallam, al-Qur'an ni ìwà Ànábì sallallahu alaihi wasallam. Kí ló wá dé tó ṣe pé ọ̀rọ̀ òdì tẹ́ bá dé péjì ọmọ ìyá kan bí nínú àwọn du'at, nínú àwọn tí ń pèpè sẹ́sìn, tí wọ́n ń sọ̀rọ̀ kan bí tó fi yapa Sheikh Adam ní rahimahullah nínú mawaqif Sheikh Adam, àbí Mudiru Markaz ni, àbí kan náà Markaziyun ni, èpè lẹ́ẹ̀ máa bá táwọn ọmọ àwọn apá kan náà Markaziyun ó máa ṣe èpè ọ̀rọ̀ òdì lẹ́ni tó nóhun kéwú. Subhanallah. Èyí mọ̀ wọ́n pé kí wá ní àǹfààní tàfírù ìlápa kéwú tẹ wá kédà, ìlápa kéwú tẹ kédà. Kí ni yìí ń bàyàn lọ́kàn jẹ́ wípé irú àwa àtẹ̀yìn à ń jọ ń pàpè mọ́ra pa kéwú, kò wá sí ádàbù kankan níbi ọ̀rọ̀ husnu ta'amuli, ìbáṣepọ̀ dáadáa téèyàn fi ń báwọn èèyàn lò. Téèyàn tó bá ti wá ní ìyapa ẹnu, tó bá ti yapa sí ń tẹ́ bá wà lórí ẹ̀, àbó sọ̀rọ̀ tó yàtọ̀ sí ń tẹ́ ń wà lórí rẹ̀, ìpìlẹ̀ máa ṣẹ́, òròdìlẹ̀ máa sọ kí ló dé. Subhanallah. Kí ló dé? Ẹ dákun jẹ́ ṣàtúnṣe nǹkan yìí.
alìsílámù dínul adab, ìsìlámù ẹ̀sìn ládàbí ni. Kò tọ́ ká bá mùsùlùmí lẹ́ni tí ó máa sọ̀rọ̀ òdì bìlìntàsí kọ́ máa wá di pé èpè níwàá jòkótì, àwọn èpè ńláńlá, àwọn èpè kàbìtìkàbìtì, àwọn ọ̀rọ̀ òdì ńláńlá, àwọn ọ̀rọ̀ òdì kàbìtìkàbìtì lẹ́ẹ̀ máa gbọ́ táwọn pákọ́ náà mọ̀rìkàzì yìí ló máa sọ sáwọn ọmọ ìyá wọn mùsùlùmí. Kí lànà bí sọ sallallahu alaihi wasallam, kí lànà bí sọ nípa ukhuwa islamiyya? Ànábì ní nínú àwọn ẹ̀tọ́ tó jọmọ ìyá rẹ̀ wọn náà ní kí ni o gbọ́dọ̀ bẹnu àtẹ́lù, o gbọ́dọ̀ tẹ́ńbẹ́lẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ òdì lẹ́ẹ̀ máa sọ, kí ló dé? Ẹ̀yin apákan náà mọ̀rìkàzì yìí ibi táwọn èèyàn bá ti ní khìláàfù pẹ̀lú yín, èpè lẹ́ máa ń ṣẹ́, ọ̀rọ̀ òdì lẹ́ máa ń sọ, kí ló dé? Ìjà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ìsọ̀rọ̀ òdì, ìmáṣépè kò sínú ìsìláàmù tiwa rárá, kò sínú ìsìláàmù tiwa rárá. Tó bá yẹ pé lódodo lẹ́nà kéwú, ó yẹ kí kéwú yẹn lápá lára yín, ó yẹ kí ádàbù yẹn máa hàn, ká máa rí ìtasọ́sọ́ ádàbù, ẹ̀kọ́ ìsìláàmù yẹn ká máa rí lára yín. Ìyáná ìsìláàmù dínul adab, torípé ẹ̀sìn ìsìláàmù yìí ẹ̀sìn ládàbí ni, ẹ̀sìn ẹ̀kọ́ ni. Fi riwayati alladhi akhraja al-imam at-Tirmidhi fi jami'ihi, Ànábì sàlámù sọ wípé, wọ́n ní wípé la yanbaghi lil mu'min an yakuna la'an, wọ́n ní kò tọ́ fún mùsùlùmí mùmíní ká balẹ̀ ní tí ń sọ̀rọ̀ òdì tí ń ṣépè. Kò tọ́ ká bá mùsùlùmí lẹ́ni tí ń sọ̀rọ̀ òdì tí ń ṣépè bẹ́lẹ̀ ń ta sẹ́ni tó wá nóhun kéwú tó nóhun jáfa. Tẹ́nìkan bá ti ní ìyapẹ́ ẹnu sí tó wà lórí, àbí tí mùdírù wà lórí ẹ̀, àbí tí Sheikh Adam rahimahullah wà lórí ẹ̀, mo rò pé ọ̀rọ̀ òdì lẹ́ máa sọ, èpè lẹ́ máa ṣe àwọn èpè ńláńlá sọmọ ìyá yín mùsùlùmí. Ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, gbogbo ilé ìta ń ṣe kì í ṣe Islam. Abẹ́lọ́ba kó jọ kó ṣàlékún dáadáa ẹ̀ fún wa, kó jọ kó fún wa lọ́kàn balẹ̀, kó tún àárẹ̀ àwọn mùsùlùmí, kó tún àárín wa ṣe, kó jọ kó yọ́nú sí wa. Wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira wa ba'd.